ọmọ ìyá mi iṣẹ́ àṣìnà lélẹ́yìí kí ló wà lọ́wọ́ mi eérú ojú àrò eérú ojú àrò eérú ojú àrò ọmọ ìyá mi ó bá ti wá eérú ojú àrò oríṣiríṣi kan la fi eérú ojú àrò ṣe o oríṣiríṣi kan tó pọ̀ rẹpẹtẹ bó ṣe wà yẹn péyàn bá ń bì péyàn bá bu díẹ̀ sínú omi bóyá orí ẹnìyẹn bì àbọ̀mọ kékeré bì bu díẹ̀ sínú omi ọ̀rá bu iyọ̀ díẹ̀ sí gbé fọ́mọ yẹn mu èébì yẹn máa stop so but ibẹ̀ kọ́ ni mò ń lọ tó bá àbí ọmọ yẹn yàgbẹ́ pé kan tó máa ṣe nìyẹn so kí la máa lọ ṣe ọmọ ìyá mi tàbí fẹ́ ṣe fi iṣẹ́ àṣẹ náà wàá mú kíní yìí wàá mú kíní eérú yìí wàá bù sínú flat plate kan ó bá tó wá bù sí wàá bu iyọ̀ lé lórí wàá pò papọ̀ ó bá tó wá pò papọ̀ ọmọ ìyá mi kí ló máa ṣe wàá da sí ọ̀nà méjì wàá da sí ọ̀nà méjì yìí tó po yẹn wàá mú apá kan ẹ̀ wàá dà sínú omi bọ́kẹ̀tì kan wàá dà sínú bọ́kẹ̀tì kan omi bọ́kẹ̀tì kan wàá dà sínú omi bọ́kẹ̀tì kan èyí tó kù yẹn wàá pín sọ́nà mẹ́ta wàá mú kan wàá pa apá kan mọ́ ọṣẹ ìwẹ̀ kan péré tó fẹ́ fi wọ omi yẹn wàá po apá kan mọ́ epo wàá mú apá kan wàá pò mọ́ wàá ṣí ẹ̀kọ́ eléwé wàá da apá kan lé lórí wàá tó da apá kan mọ́ lórí èyí tó máa pò mọ́ ọṣẹ yẹn máa yẹ kó pọ̀ jù èyí tó máa pò mọ́ epo yẹn náà máa yẹ kó pọ̀ jù èyí tó máa dà sínú ẹ̀kọ́ eléwé yẹn kó pọ̀ dáadáa so wàá tó wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wàá tó wá ṣe bẹ́ẹ̀ yẹn wàá mú epo yẹn ó da kí èèyàn ṣe láàárọ̀ kùtù nígbà tí oòrùn bá ti ràn àbí nígbà tí alẹ́ bá ti ń lẹ́gbẹ̀ẹ́ around 7:30 to 8, 9, 10 gbà yẹn ó da kí èèyàn ṣe nígbà yẹn so tó bá tó wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wàá mú epo yẹn wàá kọ́kọ́ fi epo para ní òwò ọmọlúwàbí ní ìta gbangba tó bá rí pé ibi tó bá ti lè rí pé ó safe sí ẹ fún ẹ má lọ sí òbò sílẹ̀ níbi àbí kó sílẹ̀ níbi tí àwọn ọmọ gate máa fọwọ́ mu tó máa ti bọ pọ́nà so tó bá tó wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe àbí kò lọ sí kinní ilẹ̀ kó máa lọ tẹ̀ ìmú ẹ mo bẹ́ẹ̀ ni o sàánú mẹ́ta fún babaláwo international ló mú ilẹ̀ fún ẹ ló lọ ṣe má kó bá mi o so tó bá tó wá fi epo yẹn para wàá fi ilẹ̀ fún 30 minutes fún 15 minutes tó bá tó wá fi ilẹ̀ àti wọra oṣù wàá fi ẹ̀kọ́ tó da eérú yẹn lé lórí wàá ṣe kí ni wàá fọwọ́ pòópòópò wàá tó wá fi para ẹ̀ náà again wàá tó wá fi para wàá bẹ̀rẹ̀ sí máa fi kọ̀ọ̀kan yẹn wàá tó mi tó bu eérú sí yẹn wàá bẹ̀rẹ̀ sí máa fi wẹ̀ látòkè lọ́pọ̀nlẹ̀ wàá máa fi wẹ̀ máa ṣàdúrà gbogbo ọ̀nà ẹ̀ tó bá dí kò ṣí ọ̀nà àlà fún ẹ orí tiẹ̀ ṣe kò di olówó kò di ọlọ́lá kò di kọ́kọ́ ṣàdúrà ara ẹ gbogbo ọ̀nà tó bá dí gbogbo ìdíwọ́ tó máa wà lára ẹ kó kó lára ẹ lẹ́yìn ẹ̀rọ tó wá yí pé omi kíní ẹ̀ ti kó lára ẹ tán wàá sọ wàá gbàdúrà ire ọlá ọrọ̀ ìgbéga ìlọsíwájú ìbùkún kó bẹ̀rẹ̀ máa wọlé tọ̀wọ́ ọmọ ìyá mi nípe àtàdúrà wá sí kan fún mi máa pé màá múlẹ̀ máa ṣoríire lágbára Èdùmàrè máa ṣoríire bí mo ṣe ń ràn ẹ́ lọ́wọ́ lágbára Èdùmàrè máa lọ́wọ́ bí mo ní padà sẹ́yìn mọ́ tèmi ò ní ṣòro ṣe lágbára Èdùmàrè mo sọ bẹ́ẹ̀ ẹ bá mi ṣe fídíò yẹn lágbára Èdùmàrè àá ní kí ẹ ṣe ni mo sọ bẹ́ẹ̀ àríbẹ̀ o thank you very much God bless you I love you.